Africa Content TV. فذاك محامي أنت في الأفق دائما فعلا وفعلا للإمام حسيننا فذاك محامي أنت في الأفق دائما فأهلا وسهلا للإمام حسيننا فذاك محامي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمد الله ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن أصدق الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اجتنبوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منكم ولا تنسوا أنفسكم ولا تنابزوا بالألقاب فإنكم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن فلا تجسسوا ولا يغتب بعضكم بعضا ويحب أحدكم أن يقول لم يحب ميتا فكرهتموه واتقوا الله إن الله غفور رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. اللهم صل وسلم على عبدك ورسولك محمد بن عبد الله وعلى آله وصحبه برحمتك يا أرحم الراحمين. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Adúpẹ́ fọ́lọ́ ọba àgbà ọba ọ̀gá ọba oníborí ọba pátápátá ọba alágbára ọba agbóhógbó ọba aláṣojú yóò sọ ìkàdé òkúsọ yìí lẹ́yìn rẹ̀ aláṣejù yóò sẹ́yìn kan tí ó tún sí ìlú lẹ́yìn rẹ̀ alágbòjú sẹ́yìn kan tó ń tó kẹ̀kẹ́ lẹ́yìn rẹ̀ ọba tí kì í wọ gbogbo nǹkan ẹ̀ gáàdúró ni pàtìkì àkọ́júbà ìgbàkúrò ni rẹ́gbẹ́
Islam sí ẹ̀sọ̀ gbígbà gàfáàrù ọba káàkiri yìí ọlọ́run ò nítorí rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àti pé ní nǹkan kan bẹ tó tún tóbi táwọn àwọn àgbàpọ̀ lọ́wọ́ tóbi jùlọ ذلك لأن الله هو الحق وأن ما يكون من دونه الباطل ọlọ́run nìkan ní dúdú ẹgbẹ́ ọ̀la tí ìjọba yàtọ̀ sọ́lọ́run yọ̀rọ̀ ni fáwọn dàda rẹ̀ àpẹ ilẹ̀ ìjọba ẹ̀sọ̀ nǹkan ní ìtọ́ bẹ̀rẹ̀ ní òdodo ìsìnlẹ̀ ọlọ́run yóò kó sọ́mọ́ wọ́n tó ká yọ̀ máa lè ní ọmọ àbúrò wọ́n tó lè gbà rẹ̀ ní àyíká àlàndà òsèlú rẹ̀ Subhanallah ọba tó fi lè sọ́mọ́ àti ilẹ̀ àti ìdílé láàrin níbí ẹsẹ̀ ẹ̀jẹ̀ ara máa ń sìn rẹ̀ ṣé ẹjọ́ nìkan ọjọ́ lòun láti gbọ̀n ìsìn wáyé ọlọ́run níbi kan níbo ó wà lẹ́dí ìsàmá ilá ń wọ́n káàkiri ilé ìjọba ní sábà ní jẹ́ ọlọ́run ní ilẹ̀ àdúgbò fọlọ́run náà. Only the God of eternity, ọba tó ní gbogbo nǹkan. The God of finality, ọba tó jẹ́ pé gbogbo nǹkan tó ní oníkàní tẹ́ni. Ta ní jọ́lọ̀ lẹ́yìn ọlọ́run? Ọlọ́run àti tani. Wọ́n lé nìkan sọ pé lẹ́yìn ọlọ́run asálókù ọba lónìí ẹ̀pá sáǹgán wà. Asálókù lẹ́yìn ọlọ́run wọ́n ń dà. Asal ọkùnrin tún lè máa jó onígbò bíi bọ́yá àkókò ní ọmọ ẹ̀jẹ̀ kò sásán kan lẹ́yìn ọlọ́run. Dábàá àti àwọn ọmọdé wọn tàbí ìgbéyà lọ́jọ́ra àwọn ìgbọ̀rọ̀. Dẹ́pà máa tẹ̀sán omi kúndọ́ wọ́tá kan máa gbé ìlú ìjọba láti. Subhanaka Allahumma wa bihamdika. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan rasuluhu. Ọlọ́run gbogbo ilé ìta wí àfi kí wo ìwọ ọlọ́run fúnra wa fọmọ kàkàní fúnra wa. Àlèdí kú ọlọ́run fún gbogbo yín kẹ́ẹ̀mọ̀ pé ọlọ́run ni o lánàá ọlọ́run ni o lónìí tọ́ba tó tọ̀ lálẹ́ ìpòtò ní sẹ́yìn kankan tí ọmọ ẹgbẹ́ àkọlọ́run nínú gáàtì rẹ̀ ní His Majesty ọlọ́run ni wà fí àsìmá yìí nínú orúkọ ọlọ́run ni irú orúkọ lẹ́yìn wo lè máa jẹ́ láyé ọlọ́run mú ẹni o tọ́ba ti kúrò lárúkọ ní ìsìn nǹkan ó di nǹkan ní àkéjì orúkọ ọmọ olórúkọ lọ lẹ́yìn ìgbà pé kò sẹ́yìn tàbí lórúkọ tó ta yọ ọlọ́run. tó nínú sẹ́ẹ̀rì ọlọ́run náà ni ọlọ́run ha gbà fàtó láì fàrú ní wọn gbà fàtó kalẹ̀ ní ẹ̀mí ìlú rẹ̀ èyí tó ń dání. àwọn tẹ́ ń gbé lọ́lọ́run lẹ́yìn mi ò ẹjẹ́ owó fi tí wọ́n dá hàn ní tí wọ́n dá hàn wá káwá pọ̀ bí ààrẹ. owó làbòrò tán á wá jẹ́ ìgbà wa ń lẹ Yorùbá wọn náà ń lé kálàfíà ní wọn ní tí ọ̀rẹ́ mi sí ní ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tí ọ̀wọ́ lọ́wọ́ tí ọ̀rẹ́ ló gbá o ó sì lè gbọ́n eléyìí tá à ń gbé gbogbo àkíyèsí rẹ̀ náà ní ọlọ́run ní ká èèyàn ká kì í wà á tẹ́sí wọn fi hàbí ńlá ìjẹ ní àǹfààní ọ̀rọ̀ kan bí ọ̀gá tẹ̀ wá ní ìmọ̀ ọlọ́run kì í sèmi bí ọ̀gá ní ìmọ̀ ọlọ́run kì í sèmi tó bá jẹ́ pé nǹkan kan lọ́wọ́ àmì di nǹkan kan kò ní rí báyìí àmọ́ ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni mo fẹ́ kí n bọ̀ láti má sáà gba ìpolongo rẹ tá a bẹ̀rẹ̀ sí ìpolongo wọ ọlọ́run látòní lọ tá a sì tún máa polongo rẹ àti ìwọ̀n ìyá torí polongo ọlọ́run náà bàbá wa polongo tí a fi sẹ́kù ní ẹ polongo ọlọ́run kó lè sẹ́yìn fún un. وتركنا عليه في الآخرين كان يقولون بعدين يقولون لا سفوا أما تقول لي كما كان في علي موسى وهارون أن وتركنا عليهما في الآخرين أسا بيجي موسى صلوا واسمعوا كما كان على إبراهيم وموسى وعيسى وإسحاق ويعقوب والأسباط وتركنا عليهم في الآخرين على سمعوا كما لو في بالي بقول أن إن كذلك نجزي àwọn ọlọ́run ti máa tẹ̀sán fáwọn ẹni tí ń ṣe dáadáa nù ọlọ́run ti sáláàdì dúró kìí sí ọjà ara kìí sì sí ọjà san
ìwọ ni wọ́n tó kéré àlọ́dọ̀ ọlọ́run kò sì mọ owó tó gbà ṣùgbọ́n kò ní ṣàbòsí fẹ́ẹ́ kẹ̀kẹ́ máa yí pátẹ́lẹ̀ ọ̀rọ̀ aláyá wọn máa àdúgbò láàrin ṣe àbí. ọ̀rọ̀ tí mo ti sọ láti kẹ̀kẹ́ òye sí padà tẹ̀lé ní ṣàbòsí fẹ́ẹ́ rú ọlọ́run ní ṣàbòsí fẹ́ẹ́ kẹ̀kẹ́ tó ó kábi kó dì mọ́ ọlọ́run tán yáàyà kó dì mọ́ ọlọ́run tán pátápátá lọ́dà kó ṣàjọ ọ̀pẹ wa ẹ̀yà tó máa sọ ọlọ́run láti tẹ̀lé ọlọ́run. ẹni máa ní sábàbí o àlùfáà ní fa àtìgbà àsábàbà lùmọ́ àtìgbà àsábàbà. ẹ dákun bóòlù ẹsẹ̀ fẹ́ lòdì sí adíkù mi lóko à nígbà táwọn àgbẹ̀ ló fẹ́ ń gbọ́ pé àti ẹni náà ṣe ní náà pé á ní àgbẹ̀bà irú ọ̀rọ̀ wo lélẹ̀ ìgbà kan fún àmì nígbà ní àmọ́ wípé ọlọ́run ó sì yóò sì mọ tuntun láàrin èèyàn نحن إلا نزلنا القرآن tó ọlọ́run kan sáà ìlú ilé ẹ̀kọ́ ká wá ọ̀rẹ́ àti máa sọ̀rọ̀ nígbà tá a kí ọlọ́run dání ká a ní ọlọ́run dání ká a gbé tuntun fọlọ́run dání. àwọn tó ti sábà bí ẹgbẹ́ àfihàn lẹ́yìn ọ̀bá tí mo ọlọ́run fi áyẹ̀ rè lórí lórí tó fi kó sábà torí pé gbogbo nǹkan bá bá ọlọ́run fi sábà bí fún lẹ́yìn ohun nǹkan tí ò ní sábà bí ọlọ́run nìkan ní sábà bí ọlọ́run nìkan ní. kódà táwa sọ pé ìmọ̀lẹ̀ ọlọ́run kan ìmọ̀lẹ̀ rẹ̀ lẹ́yìn sábà bí ìmọ̀lẹ̀ ọlọ́run náà lọ́lọ́ wá sí lọ́rùn dá pátá ọwọ́ àdúgbò wa pé bàbá ti dúpẹ́ fún un kájúgbẹ́ lọ́dọ̀ dání lọ́dọ̀ òní sábà bí àrísùkò mi wájú rẹ̀ bóbi ṣe jẹ́ oní sábà bí fún wájú rẹ̀ ní gbogbo orí tó ní kájú fọ́ọ̀mù abápàdé láyé lọ́dọ̀ òun ó máa ṣe òbí kọ̀ọ̀kan fún látara orí rẹ̀ tó sì gbọdọ̀ dúpẹ́ fún wọn. ìdúpẹ́ rẹ̀ láti ìgbẹ́lẹ́ amájọ́sí the indefatigable king the king with the supreme honor and prestige a most outstandingly humble king our life kábíyèsí wa dáa nítorí ọlọ́run ti tẹ̀lé ọlọ́run káfíńsà lẹ́yìn mú fún wa lọ́nà ọlọ́run wọlé adéjẹ́ àsìkò yìí báwọn ọlọ́run ní kábíyèsí ọ̀sán àdúgbò dáadáa fún wa gbogbo dáadáa tí ń bẹ láyé kí á ń béèrè lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ti pa ọ̀rẹ́ ìdókòó tí mo béèrè ọlọ́run fi lọ̀ wọ́n pé à kéde náà tún wà lọ́dọ̀ nínú dáadáa béèrè kí n fọ́ ọ̀dà akíwá ti sọ pé wọn ò tó béèrè ọlọ́run tó fún wa ọ̀dà àti tòbí ọlọ́run torí pé wọ́n ti dáadáa ọlọ́run púpọ̀ no wọ́n ṣe dáadáa ọlọ́run púpọ̀ ọlọ́run èyí sí ìlọ́rẹ̀ ẹ̀sán ẹni tó bá ṣe dáadáa láre ẹ̀fà ní inna Allaha la yuzlimu mithqala dharratin wa in takun hasanatan yudha'ifha wa yu'ti min ladunhu ajran 'azima. gbogbo ẹni wá ṣe dáadáa bí ọmọ náà gún ọlọ́run ní òun ó ṣe àlékún orí wọn láti nàbọ̀ wọn àwọn multiply the favours. Number 2 wà yóò tí ìrìnàjò orí ìgbà tó wà ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run tó wọ́n tó fún tó ń gbọ́ ọmọ tí ó máa ń pa ẹ̀. ọlọ́run bá àṣẹ̀sáré fún kábíyèsí wa ọlọ́run bá àṣẹ̀sáré fún kábíyèsí ọlá àti ọ̀ṣọ́ ọlọ́run. àlùkò àní ilé ní àṣàn ìkọ̀sínà wà ní àdá wà láàyè ìgbàlódé ọlọ́run pọ̀tẹ́ wọn àdéhùn ìlà àṣàjẹ́nà sí àpàlùdó. fún gbogbo ẹni tí ń ṣe dáadáa dandan ni it is established nobody can deny that. pé ẹnìkan wá sí dáadáa wọn sọ pé dáadáa wọn máa jẹ́ tiẹ̀ àdéhùn ọlọ́run ni àdéhùn ọlọ́run ni ọlọ́run gbogbo ẹni ṣe dáadáa tó bá dáadáa lọ́n padà fún ẹ̀kọ́ afọlé ní ẹ̀ ọlọ́run dáadáa náà ṣe dáadáa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run ò láwọn lọ́rẹ̀ ní kábíyèsí láwọn lọ́rẹ̀ ní olórí nínú àlàáfíà nínú ọláńlá àti gbogbo àwọn tó máa ń ṣèjọba ọlọ́run tó máa sọ ọlọ́run. ọpẹ́ lòdì dá sí ẹni gbọ́dọ̀ ọpẹ́ bẹ̀rẹ̀ fún rẹ̀ ọbẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́ kò ní mo dúpẹ́ kò ní ẹ dúpẹ́ ó ní ọpẹ́ ìṣẹ̀tàbí alihamdulilayi ọ̀tàlá ọlọ́run ní kọ́pẹ́ ó máa rin lẹ̀ ń wò mọ́ ọlọ́run tó ní gbogbo ẹ̀dá ọ̀yá ni àdúgbò dúpẹ́ ẹni tí ó ṣe dáadáa fún yẹn kó dàbí lérò pé ẹ̀tọ́ rẹ̀ ní tí ọba fún ọ kọ́. It's not in your possession at all. Something like this in your possession and might not be in your ownership. And something like be in your ownership and at the same time might not be in your possession. O lè ní nǹkan tó máa wà lọ́dọ̀ ẹ̀, o lè wà lọ́dọ̀ ẹ̀ kí wọ́n ti fi wọ̀lú ní raso mineral. Ọlọ́run ní fún èèyàn ní gbogbo nǹkan téèyàn ní àgbáyé kàmáàbí fún ilé ìjẹ́ tó máa ti
whatever that you have as a favour ọ̀dọ̀ náà ló ti wá ó sì gba àwọn àti sábàbí ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o láti ẹ̀ka ṣe ọwọ́ lọ. lẹ́yìn náà la dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn àti ẹ̀ka sábàbí starting from the screening committee wọ́n gbìyànjú o orí olóńgbò ọ̀rọ̀ dúró wọ́n gbìyànjú gan-an wọ́n gbìyànjú gan-an ọ̀rọ̀ àgbèrè ìgbìmọ̀ sọ̀tà ní màá wò ẹ̀ńdẹ́ chairman screening committee bàbá wo fún ìmọ̀lẹ́ chairman. Well, I'd rather keep silent on something because it did something to me. God continue to bless you automatically. Voilà, c'est de l'homme. Osimale, on a bien vu, ça va par la pluie, on bien vu que he was bad, he was there. Pourquoi pas dire au bas, pourquoi dire que il y a wa, bukini, on va bukini qui va y aller. Chef d'abord dit que non. C'est pas si la qui nous sort. Qui nous sort, qui nous sort. Ọlọ́run nìkan ló tó lẹ́lẹ́sàn tí ó sọ dáadáa pẹ̀lú tó ṣe dáadáa. Orang yang tidak ada kemudian juga memberi dada berisi. Cuma aku ni dada sudah beri dada lebih lama dada. Oh di sini komisi perbatas kalau misalnya sekali kalau ada suara. Dua waktu ni si beloroi. All the Muslim organizations within Oyo and outside Oyo, may God continue to bless you. Well, there are two Muslim community Oyo, League of Imams and Alphas Oyo. Àti gbogbo àwọn tí mi ò lè dákọ ọlọ́wà ní sáré ààrẹ mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́ àmì Ọ̀yọ́ kan ní ìmọ̀mọ́rẹ́ wà ní ọlọ́wà ní sáré ọlájọ́ kan sọ ọlọ́ ọlá ti tóbi ọlọ́ léèyàn bá dà kò ní kíkọ́ orí tọ́jà nìkan ní ọmọ yóò dà fáwọn yóò kúrò ẹ̀gbẹ́ ọlọ́ọ̀sẹ̀ ara ọlọ́mọdá gbogbo àwọn tí wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọlọ́wà ní ṣe dáadáa fún wa. I will not miss the opportunity of actually appreciating those who actually attend this football today. In the person of the active chief missioner, Madam Adepoju, we will continue to be with you. Along with the coordinator of the Nakoyo, along with the I would like to tell the man Sheikh Hamza to be your man. I remember the last time I met him. He was a Muslim to the core. Whatever they had just saw, intimate of me, not only he was Holy Islam and Holy, and he was ready to defend Islam at all costs. And he has been doing it. What was he engaged in doing? What to hear was he did. Our man sent us a gbogbo agbára tó wà ní ọlọ́dàpọ̀ àbísáyé lẹ́sẹ̀rẹ́ bẹ̀rẹ̀ látòrí ilé wa àti ògbẹ̀rú bàbá wa tó jẹ́ ìyàwó bàbá wa àgbà àti ikú pálẹ̀ tó ń bọ̀ fún ìgbẹ́jì àti bàbá akámọ̀ sí kọ́ńtàkì àbísáyé lẹ́sẹ̀rẹ́ láti kàn sọ̀rọ̀ gbogbo àwọn bàbá àbáṣẹ́ jẹ́ mọ́tà tí mo lé pátá ẹ̀jẹ̀ sára mo lé pátá mo kí yín àgbẹ̀tọ́ bí able to mention it please forgive me to skip the protocol ọlọ́wọ́ kàmí kí yín báyìí lọ. Láìpẹ́ kan sọ̀rọ̀ gbogbo àwọn tá a jọ gbìyànjú láti gbé ààyè ìgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo ti parí ẹ̀ pákọ̀dá ná fáni ìgbàlùkọ̀ ọlọ́rọ̀ lọ́sọ̀rọ̀ ìpè yé ní mọ́kọ́ ṣẹ̀bí sọ̀rọ̀ bí kájà àrà lórí fáìlì ní wọn sọ̀rọ̀ lọ́wọ́ kàjẹ́ ní kọ́lákọ́ gàgbélétẹ́ fàṣẹwà pàfẹ́tẹ́ pákọ̀dára ọ̀dẹ́ fàhánà àgbáyé ó ní choice. يخلق الله ما يشاء ويختار ما كان له الخيار من أمره Ọlọ́run ní dá ìsáyẹ̀ rẹ̀ ṣàkóso ìlú ẹnì kẹ́kọ̀ọ́ òníjọ́ ìbáṣọ pé tọ́lọ́ ó ṣe lè no mọ́ aṣáájú kọ́kọ́ sọ̀rọ̀ wà tó láti wọ̀dà fáńkà fún sí wọn mọ̀ fún tòun tẹ̀sí náà tó ti di àdúrà Ọlọ́run nígbà tó ń ta yín òun pé ìkàkà kọ́ wá jẹ́ ìtọ́jà wà wò mo sì fẹ́ ṣe àlámọ̀ ìlágbẹ́jà no it was the one that did everything so that ìkàwá ṣe tó wá ní bóòsì sàlámọ̀ ìjọ́ so kò ní sẹ́ ẹ̀ka kò ní sẹ́ nínú àlámà ní èèyàn láyé àkọlọ́ Ọlọ́run mo fi gbogbo àwọn tọ́lọ́run ní ó jẹ́ sábàbí oríire Ọlọ́run bá mi fi gbogbo yín pátápátá ọ̀la ìjọba sọ̀rọ̀ ọ̀la àtúntò ìlú ọ̀rọ̀ ọ̀la àgbà ọ̀rọ̀ ọ̀la tó ìlànà ìlera rẹ̀ bẹ́ẹ̀ ká sí ẹ̀dá mọ̀ lórí sọ̀rọ̀ òwúrọ̀ ayé ti gbogbo fún oṣù kẹsẹ̀ ayé ti dàrú àwọn èèyàn ọ̀dún kódà ní ẹni Ọlọ́run ọ̀dà máa wọ́n mọ̀ pé Ọlọ́run ti tẹ̀lé lójú wọn tí ayé wá tàbí òrìjínà bẹ́ẹ̀ sì ní kò tó òrìjínà nìkan bí kan
yàtọ̀ sọ́lọ́ láàjẹ̀lí lókè àyàmí báyìí ìjàdìrò bí ìgbẹ́ tí wọ́n pọ̀ lọ́jà ìlàyé ti jẹ́ ẹ̀rọ pé wọ́n máa ti ṣàṣàyàn lójú ìyẹn lọ. ẹ jáde mọ́ náà torí gbogbo alámọ̀lẹ́ wa pátá àti fọkànbalẹ̀ wa àwọn olùdókòwò sọ́sì ẹ wò dábàá pé wọn á ní hayya ala salat kí láàbù kan rẹ̀ hayya ala falah ẹ wá kí wọn ẹ tó wá sí kí ni àṣẹ oríire ọlọ́run tó máa ní àṣẹ oríire ẹ̀dá aláyé àtọ́lọ́run tó máa ní Suratul Fatiha ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in. òun ọlọ́run nìkan ní ẹ máa sìn tẹ bá sìn ẹ̀wà àgbẹ̀wò wa sọ́dọ̀ ká ní ọ̀dọ̀ ọlọ́run. Suratul Fatiha ọlọ́run bá yá àkókò ọ̀sán ààbò rẹ̀ ẹ wọ́n lọ́n ṣe ń tò ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ̀tún máa dáwọ̀ ọ̀mọ̀ ẹ̀gbọ́ ní ọlọ́run tó ní ilé ìlú àjẹbí amóni ọwọ́ àgbà tẹ̀lé àjẹpọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ sí náà kò tó béèrè kankan lọ́wọ́ rẹ̀ òun ni ó sì ṣe nǹkan kódà bí ẹ̀ bá kọjú sípò bíi ayé máa ti wáyé òfàtánà wáyé ìgbà ọlọ́run náà ní bẹ́ẹ̀ ojú ṣùgbọ́n sábà pé kì í ṣe tọ́rọ̀ ní ọkọ̀jú sí lọ́kọ̀jú sí kò ní béèrè bọ́ọ̀ bẹ́ẹ̀ títí tó di ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ kí ẹ̀ lè kọjú sí pẹ̀lú ìsìn tí mo lè kọjú sí mo kọjú sí ìtumọ̀ àti aláàbàbà tẹ́tẹ̀ lè mi ọ̀dà sọ̀rọ̀ mọ̀ sí bí. no àwọn ilé wọ́n aka ṣẹ́tura lọ́dẹ̀ bẹ̀ ha gbogbo àlámọ̀rí pátá ìlú ní ṣẹ́tura tiẹ̀ ìlú òfojú sọ̀rọ̀ tó fi ìjọba lọ́dọ̀ lọ tó bá tó àgbà tó lọ́kàn lè fi balẹ̀ ìfọkànbalẹ̀ òsì bí kankan àfi lára ayé máa ń lọ àgbà àbẹ̀dẹ̀ tó ní láì jẹ́ máa ń lọ ìlú ọlọ́dún wà níbi sọ fún àmì sẹ́ pẹ̀lú ìrántí ọlọ́run lọ́kàn ó fi balẹ̀ inú Surat Muhammad ọba àlejò ọlá ní alladhina amanu wa amilu salihati wa amanu bima nuzila ala Muhammadin subhanallah kaffara anhum sayyi'atihim wa aslaha balahum. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ń gbàgbọ́ sọ́lọ́ tó ní gbàgbọ́ sálẹ̀bí tó ń ṣe dáadáa tó ní gbàgbọ́ sálẹ̀bí wà á mọ̀nà bí màá níṣẹ́ la tó ní wà á nígbàgbọ́ lórí káàsọ̀ àlùfáànà bí ọlọ́run ìjọba ìlú ṣe o nàbà wà kaffara anhum sayyi'atihim and I continue to better his condition. Àdámọ̀ yóò ti máa dá mi. Àdébí ní Mùsùlùmí ò ní fi àdáàbò ní wíra wọn tó wá ní àkànnà. Àgbèlè nílò àná wà dá òní lọ. Ọlọ́run ní àdébí ní kéde Mùsùlùmí. Àfi kí òní rẹ̀ ó dáa ju àná lọ. Gẹ́gẹ́ bọ́lá náà ó ṣe dáa ju òní lọ. Ọlọ́run àdébí tó ṣe fáwọn ẹbí pé wọ́n máa yá ọjọ́ ìnàbí tú. Ìtọ́nà tó bá ní kí o àsìkò lọ. Ọlọ́run tó fún ọ wọ́n máa ń dábàá kẹ́mi àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ọ tẹ̀lé ànábì ni kéde lórí bẹ́ẹ̀ láì tẹ̀lé ọ subhanallah ọlọ́run ní kàtàkà lọ́wọ́ là ákúrẹ́ ìbáyìí àná wà lóṣù ìgbàlá ọ̀gbìn yóò àti ìgbàgbé mo ti parí ẹ̀ pé èmi àtàwọn ànábì mi àbẹ̀rẹ̀ tí wọ́n tẹ̀lé wọn ni wọ́n borí don't give yourself an unnecessary stress ó lè lépa ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ láyé kó wọn sàkọ̀jú sọ́lọ̀ tí máa ń bá ti ṣe alágbàá ìjọba tó kó ṣe kó sì rí wọn tí a ti tẹ̀lé kéde kó lọ́kọ̀ aláṣẹ ọba tó ní wọn lọ́kọ̀ aláṣẹ lọ́yà ọlọ́yìn mo tún padà sí ọ̀rọ̀ ìsìnkẹ́rẹ́ àmàjẹsì àkọlọ́ba wa ṣe dáadáa fún bàbá náà áfẹ́ àti ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀kọ́ wa àti gbogbo àwọn ìjọba ṣe ìjọba bẹ̀rẹ̀ láti ní olórí àti gbogbo ìjọba ṣe ìjọba. àdìsí lẹ́ka ìkẹ́ǹkà kọ́tẹ́ńtẹ́ máa parí ẹ̀ ṣé kọ́tẹ́ àkàtà yóò fẹ́ ìgbọ̀ká wa wọ́n á ìjọba ìṣọ́lọ̀ ọ̀làlà káwọn ìwà 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 ìwà. I'll just make this simple announcement. Inshallah. If Uraga, but protocol deserves it. Inshallah. From the moment I'm now saying this, it has become a law. Pẹ̀lú approval, àti sanction, àti blessing kábíyèsí. All the committees. Let me repeat myself again. All the committees in this mosque, hitherto, operating, kótó di pé mo ti ní báyìí lónìí, are hereby put in abeyance. So, I constitute the committee meeting, inshallah. Ó tó kú ṣe é ṣe kọjá fún àwọn tó wà bẹ́ẹ̀ náà ni ó padà wá, ṣùgbọ́n kò ṣe ló sì níjọ́ àmì ìlú àpòpà. Sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Subhana rabbika rabbil izzati amma yasifun. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń ṣètò mọ́ṣáláṣí tẹ́lẹ̀ wọ́n ṣe dá o wọ́n ṣe dá ṣùgbọ́n ẹ̀rọ bẹ́ẹ̀ wọ́n á lè yorùbá wọn nígbà tó ṣe lórí rẹ̀ láti fi dàgbà mọ akínú àlẹ́ tó ẹ̀yẹ má fi fi pé wọ́n bá ṣe dáadáa tó ẹ̀yẹ má fi fi dáadáa
Àti ìgbàgbọ́ wọn ṣe gbé yàrá ìgbà kẹrìnlá. Àti ìlànà àdìsí rẹ̀ lọ́wọ́. Oh,